ó ti sú mi ò rò pé màá lọ lé mọ́ bọ̀ tí n bá tiẹ̀ dúró síbi ìta ló fẹ́ wá fún mi lówó bọ̀ ṣé màá tún délé mi ò ní fọ́mọ yẹn lówó kankan ìyàwó wà ń lé ọmọ wà ń lé kí ni màá sọ pé ó ṣe mí tí mi ò fi rówó ṣe gbá ọlọ́run máa wá ṣàánú fún mi ìrètí pípẹ́ máa ń sọkàn láàárẹ̀ ọlọ́run má jẹ́ n bábá ikú ṣàánú fún mi ọlọ́run tọmọ ẹlẹ́ran mi wá ń jẹ egun tọmọ aláṣọ wá ń wo àkísà. àwọn kan ń jọba àwọn kan ń ṣẹrú tọ́ba máa sọ wá nígbà yẹn ṣe gbà nìyẹn o. ó ń fomi jébì ọ́ dákun dá mi lóhùn bàbá. mo lálánú mi wá tí máa tara rẹ̀ dìde olólórẹ́ mi wá o tí máa tara rẹ̀ jẹ́ nìyẹn ẹrù táyọ̀ mọ́ dìrù mi owó ẹrù tí kádàrá dìrù mi wúwo ojú ọjọ́ orí mi lọ. mo yà ṣá o ọba ṣe yòówù mi ò kúkú lè sọ pé yìí ó ṣe sí mi ò dáa àmọ́ bí n bá ṣe o mójú kúrò láṣìṣe mi tó bá sì jẹ́ṣẹ̀ àwọn tó ti wá káwa tó wá ní máa béèrè ẹ̀ṣẹ̀ wọn lórí mi mọ́ ayé ó rọrùn fẹ́ni tí ó lẹ́nìkan. Olóore dìde fún mi gbàlánú dìde o kì í yé gbélé ayé bí aláìsí mọ́ kì í yé jẹun bí aláìsí mọ́ kì í yé rìn bí ẹni tó ti kú sáyé Ọlọ́run jọ̀ọ́ bó bá jẹ́ kádàrá mi ni ò dáa Ọlọ́run bá ń tún ṣe àtòrí ẹni tí ó sunwọ̀n ṣe ìwọ ni mo mọ̀ ọ́ o kò lè ṣe jù bẹ́ẹ̀ lọ káyéyé ni mí lára mọ́ o Ọlọ́run gbogbo ẹ̀rùn ara mo lójú rẹ̀ wá dákun dáhùn sọ̀rọ̀ mi o ọba gbórí. ẹ tiẹ̀ ti dé látàárọ̀ ẹ wá jókòó síta tó yẹ kẹ́ wọlé èmi dẹ̀ wà nílé mi ò mọ̀ pé ti dé. kí ló dé látàárọ̀ tí mo ti ń sọ̀rọ̀ ẹ ti ẹ̀ gbọ́ kankan tí mo ń sọ látàárọ̀ tẹ̀sí dé ẹ̀dẹ̀ jókòó síta náà ẹ ti ẹ̀ lè sọ pé kẹ́tì ẹ̀ wọlé kẹ́ kíyàn. ìyàwó mi má bínú ìrìn àjò tí mo rìn lénìí òun ló fa ẹkún àsùndá. irú ìrìn àjò wo lẹ wá rìn tó fẹ́ kún àsùndá? gẹ́gẹ́ bí mo ti dágbére lé láàárọ̀ pé mo fẹ́ sọ̀rọ̀ ajé kí n oúnjẹ tá máa jẹ lọ. bẹ́ẹ̀ni. mo ríṣẹ́ lóòótọ́ àmọ́ ìyàlẹ́nu ni pé mo ṣiṣẹ́ náà tán wọn ò fún mi lówó mi ò mú 5 naira padà wá nílé. ẹ ní sùúrù o tí mo bá gbọ́ yín dáadáa nǹkan tẹ́ ẹ sọ fún mi nísìnyí ni pé látàárọ̀ tẹ́ ti jáde lọ báyìí bẹ́ẹ̀ tún ṣe padà wá lè yẹn sọ fún mi pé bẹ́ẹ̀ ṣe lọ náà lẹ ṣe padà wá. fún mi lówó kankan wọn ní mo fọ́ blọọkù ẹyọ kan wọn nítorí pé mo fọ́ blọọkù ẹyọ kan pé wọn ò ní fún mi lówó ṣẹ́ pé báàgì sìmẹ́ǹtì ẹyọ kan náà fi mọ blọọkù ẹyọ kan pé even pé mo tún sì máa fún wọn change. torí pé ẹ fọ́ blọọkù ẹyọ kan ṣoṣo ni wọ́n ṣe fún yín ní owó iṣẹ́ tẹ́ ṣe lénìí wọ́n wá ní pé báàgì sìmẹ́ǹtì kan làwọn fi gé blọọkù kan ẹ máa gbà mí o àwọn ọmọ èèyàn máa burú o. ìyàwó mi mo mọ̀ pé bó ti wù kó rùn kó mú tó sánmọ̀ dúdú dé àwa kò dẹ̀ sí gbogbo ayé sì lè le tó á padà borí. àmọ́ ẹ tẹ̀ jẹ́ kí wọ́n á bi yín níbèrè kan torí pé onígbàgbọ́ ni wá kí ló dé tọ́lọ́run dá wa lólórí olòṣì kí ló dé tọ́lọ́run dá wa lólórí tálíkà kí ló dé ta wáyé bí aláìsí ṣebí èèyàn ní Dangote èèyàn lọ̀tẹ́dọ́lá èèyàn lá ní ìkáyé kí ló wá ṣe tàwa irú orí wo làwa mú wáyé. ìyàwó mi kò lè ṣaláì má rí bẹ́ẹ̀. kò lè ṣaláì má rí bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí wọn náà ti mọ̀ pé there is time for everything. ìgbà ìyà ti wá la wáyé o
mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run gbọ́ ọ̀rọ̀ wa kò tí ì tásìkò ní lójú Ọlọ́run tó bá tásìkò á dá wa lóhùn má ru àròkàn Deuteronomy 15:11 ó ní kò lè sáláì má sí tálíkà lórí ilẹ̀ náà torí irú wa yìí lọ́nà fi dáwọn olówó kan pé láti ràn wá lọ́wọ́ kan ṣàánú wa torí irú wa yìí náà Ọlọ́run tún dáwọn kan tó yẹ ká fún lóúnjẹ àmọ́ gbà táwọn tó yẹ kó ràn wá lọ́wọ́ ńkọ́ kí la fẹ́ fi ran àwọn tó wà lẹ́yìn wa lọ́wọ́ àdúrà ní ká máa gba ọká kún fún àdúrà ìwé orin kìrìsìtẹ́nì kan ló sọ pé bó ti wù kóòrùn kó mú tó sánmọ̀ dúdú dé àwa ó ní búburú ní gbogbo ọjọ́ àdúrà la fi ń ra ìgbà padà. ọ̀rọ̀ ilé ayé má wá sú mi o ìwọ Ọlọ́run ọba irú ayé wo gan-an la wá wá táláṣẹ kí ló dé tó dá wa lólórí tálíkà tó lè ṣe wá lólórí olówó ìyà yìí pọ̀ ìyà yìí pọ̀ ṣáwa nìkan ni kò gbàgbé wa Ọlọ́run kò gbàgbé wa bó ti wù kí dààmú pọ̀ tó mo mọ̀ pọ̀ ládàrá kò gbàgbé wa Ọlọ́run kò gbàgbé wa bó ti wù kí ìyà yìí pọ̀ tó mo mọ̀. Olúwa sọ agbára dọ̀tun. Dọ̀tun lè wà ní bagbára yẹn lẹ́. So therefore we have to do on our way, sir. So am I expecting you next week Sunday? Bá mo wíṣ láti sì mí ná. Wọ́n rí sínú àlọ́dà torí ẹ bá rí pẹ̀ lọ́wọ́ mi mo sì àwọn sẹ́kọ̀ọ́ nínú ilé. Mo lè wá ní mọ́ọ̀tì lọ́wọ́. Ẹ má ṣe ìyọnu. Ẹja máa lọ. Ẹ má ṣe ìyọnu. Ẹ bá mi gbé báyìí tàbí ẹ lè gbé báyìí. It's okay. Àgùntàn wa ni wọ́n gbọ́dọ̀ máa tọ́jú wọn. Ó gbọ́ bó olùtàgùtàn. Ẹ sà ẹ pẹ̀lẹ́ sà. Ṣé kò wá kó gbà? Ẹ má bínú sí mi o. Nítorí pé àwọn sẹ́kọ̀ọ́ wà tí àwọn ṣe àjẹ́kì ló ti láàpọ̀ náà. Ẹ fi gbé báyìí. Tó bá bọ́ sílẹ̀ lè fi gbé kóró pé. Understand? Báyọ̀ lórí mi. Báyọ̀ lórí mi. Wọ́n àjọ ni wá wò sí ó kéré àná. Kéré dáadáa. Ẹ ṣe lò. Ó dà. Kò sí wàhálà lọ́wọ́. Kí ló ṣẹlẹ̀? Ok, ẹ tún fún mi. Ẹ ṣe o. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Fún mi lẹ́yìn ọdún mi yàrá kí ló ṣe? Kí alàgbàlà. Ọyìn yẹn tó kì í fat. Bẹ̀tí mo yẹ kí ẹ jẹ́ politics yẹn náà. Àwa máa ń fowó ṣeré, àwa máa ń náwó búyà, àwa máa ń bọ́nú jẹ́ ní pàtì ni. Tá a bá ti lọ sí orí pé bó ṣe kí aníyìká yé ọ̀nàrẹ́bù aníyìká àwa máa níyìká gbogbo àgbáyé yìí ni automatically nìyẹn ẹ̀yẹ ti sí látọ̀dọ̀ Ọlọ́run wà. Kò fọ́ ní. That's why Ọlọ́run fi fowó ta wá lọ́rẹ̀ ẹ́ understand? Mi rò pé ó yẹ kí yẹ pọ́ nìsí ẹ. Kò jọ mí lójú ṣá. Dálé. Ẹni just busy since morning watching film pressing film. Mi ní busy. Ẹ lọ pàtí ẹ̀ mú mi jáde. Owó tí mo bèrè ṣá ìgbàgbé. Ìgbà wo ló béèrè olówó lọ́wọ́ mi? Ó béèrè owó kankan lọ́wọ́ mi náà. Ó béèrè owó lọ́wọ́ yín lánàá náà. Ó béèrè owó lọ́wọ́ mi lánàá. Èló lówó yẹn o? 50,000. 50,000 naira. Ẹni, you don't need to burden your mind. O need gbogbo yẹn. Màá send ẹ sórí àkáǹtì ẹ so ti gbọ́. Thank you, sir. So ti tán àgbò. Bẹ̀tí wá ti ìyá yẹn ti plan mi àbí ẹ ti plan ahead. Kí n máa ó yà
ẹnìkan béèrè yín tán. ẹnìkan báwo ló ṣe rí. Ó ní òun mẹ́mbà church yẹn ọ̀rọ̀ tí wọ́n. Church member ni. Let him. Alright, sir. Let him. God bless you. Jẹ́ndé. Náà mo máa láì kéèyàn mọ sẹ́ẹ̀lì iṣẹ́ lẹ́nu iṣẹ́. Jẹ́ndé tí ò bá kọ́kọ́ wá sọ fún wa òní àná ẹnìbọdì láti wọlé wa. ọjọ́ bá fi yẹn lẹ̀ kí wọ́n sọ̀rọ̀ pàtẹ́ wo ọ̀rọ̀ pàtẹ́ yẹn inú mi tẹ̀ ń dùn bẹ́ẹ̀ tí ń náwó rẹ̀ fẹ́. Náà mo sún ní another party ní next week. Máa lọ rẹ̀. Jẹ́ndé. Wà á máa sún. Alágbájú kí ló ń ṣe mọ́. Sorry sir. Èmi mo ti sọ fún ẹ pé mọ̀ mí. Ìta ló máa mọ orí ẹ̀rí sí ìwò ẹ. Ọgbọ́n mẹ́ ọ̀gá ẹ má bínú sáà mi pariwo wájú yín òdì is first time. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sáà. Máa lọ rẹ̀ bù. Thank you sir. Ọlọ́run yóò yá ẹ. Sà ọlọ́run lọ sà ẹ máa bá mi sáàkì bọ̀bọ̀ yẹn. Èmi mo sọ fún ẹ pé ń dá mi mọ̀. Dádì ẹ máa fún bọ̀bọ̀ yẹn ní sáàkì lẹ́tà sí ẹ̀. Mọ ó deny mi náà lẹ́nu gate. Jọ tó bá yẹ kó nígbà kan tó wọlé bí tí o ti kí wa. Nígbà tó wọlé o kò sáyé just walking without any consent o kò wọlé bí ajá o tún lè kíyàn. O wá sọ̀rọ̀ pé kó sáàkì èèyàn ṣéde tó wá fún nìyẹn ni. Dádì mo ti wo pé ẹ dá ojú mi mọ̀ ní tó bá jẹ́ ti kíkí nìyẹn ló ń sì jù sà dádì ẹ káàsán sà èmi kan wo pé bọ̀bọ̀ yà gbọ́dọ̀ sáàkì ẹ̀sẹ̀ èmi ní same church mi church yìí alàgbàdé wuyì. ṣé ìwọ ló gba ṣiṣẹ́ ní àbáwá. Mọ́mí. No, excuse me. I don't even know that I know you from anywhere. Me, Mary. Say mo. So le describe kí lorúkọ ibo ló ti wá. Dádì èmi ní àyè táwọn obìnrin jókòó sí ni mọ́mí ń jókòó sí. Èmi mo máa ń wà lẹ́yìn yín tá a bá ti jókòó sí church sá. No problem. In order to cut the story. Sanjọ́ ni sà. Sanjọ́. Bẹ́ẹ̀ sà Sanjọ́ tó jókòó sẹ́yìn yín. Mo ti bá yín sẹ́wọ́n church láì mọye gbà. No problem. Kí ló fẹ́? Kí ni problem ẹ̀? Kí ló mọ ẹbí? Bọ̀sà dádì torí Ọlọ́run mo ti kí yín lẹ́ẹ̀kan sà bọ̀sẹ̀ rí bọ̀bọ̀ ẹ̀ a máa ṣáàkì ẹ̀ mo mọ̀ pé kò mọ̀ pé ẹ̀mọ̀ mi ni kò mọ̀ pé no family ni wá. If that be the case you can go a máa ṣáàkì ọmọ yẹn jáde. Dádì ẹ má jẹ. No mọ́mì ẹ gbọ́ mi dáadáa ṣe rí bọ̀bọ̀ ẹ lóòótọ́ ẹ máa padà bá mi ṣáàkì ẹ̀ bọ̀ ó ní nǹkan tó gbé mi wá lóòótọ́ ní ìyàwó wà ń lé dádì èmi náà wà ń lé ọmọ wà ń lé àti jẹ́ ó nira ṣá mo dẹ̀ wò pé ọmọ ìyá kan náà ni wá nínú ẹ̀sìn ló jẹ́ kí n wá bá yín sá. tí mo bá gbọ́ ọkàn tó sọ clearly nígbà tí ò ń bọ̀ bí o ti realize pé nínú àwọn ẹni tí èmi lè ràn lọ́wọ́ ìwọ wà nù wọn. bẹ́ẹ̀ sà ọ̀nà ló jẹ́ kí n bàbá ńlá mistake ló mú. dádì kẹ́ntì sí òórùn ṣùgbọ́n nǹkan tó sọ bẹ́ẹ̀ pọ̀ òun. àná dádì ẹ má dá mọ́mì lóhùn jàre kò lè sọ bẹ́ẹ̀ bóyá mọ́mì ló lo oògùn ekúté kú sí ibì kan àbí nǹkan kan lójú mi ò lè sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀tọ́ sọ ló kọ lójú mi lásọ pé mò ń rùn àkó possible. báwo ló bá mi sọ ọmọ mi lórúkọ júmọ̀ nǹkan jùmọ̀ kẹ́ni wáyé táwọn èèyàn fi máa wúwà bí ìnítrètì àfúnmọ̀tẹ̀ tó ń sọ ìnítrètì ní bọ̀ yìí náà. no dádì ẹ má sì mí gbọ́ kò ń ṣe pé mi ò kàwé even mo kàwé first class mo ní so mo ò tí ì rí iṣẹ́ mo dẹ̀ mọ̀ pọ́lọ́ máa ṣe bọ̀ torí irú yín lọ́nà fi dárú wáyé o torí irú wáyé lọ́nà dẹ̀ tún fi dá àwọn kan so dádì ẹ̀jọ́ torí Ọlọ́run mi náà lè ran àwọn tó wà lẹ́yìn mi lọ́wọ́ ẹ̀jọ́ sà. àánú ẹ̀ ló ṣe mí Yorùbá bọ̀ wọ́n ní ẹni tí ìṣẹ́ńṣẹ́ kó má wulẹ̀ bọ Ọ̀ṣun ò bá bọ Ṣàngó kó o bọ Bàtálá ọ̀rọ̀ kan tó sà ọjọ́ tó bá tó ṣiṣẹ́ ajé lọ tó máa rájé jẹun ìyá ẹ̀ ṣe nǹkan tó burú but under the normal procedure kó tó di pé ó máa ṣe àwọn ìwà tí ò dáa báyẹn wàá kọ́ níṣẹ́ lọ́wọ́ wàá kọ́ lé owó ná and bros èmi ò ní ẹ̀bùn tí mo lè ṣe fún yín you can go. kí n máa lọ sà. Get out. dádì kí n máa lọ. Out. wọ́n ní kò bọ́ta. ma ìyàwó àtọmọ wà lé. Oh God bọ́ta. dádì mo fẹ́ kẹ́ ẹ rántí pé màá bọ́ta o bọ̀ torí irú yìí lọ́nà fi dá wa kan torí irú wa yìí Ọlọ́run tún dá wọn kan náà o kò lè dọ́gba fún everybody sà màá kàn fẹ́ kẹ́ ẹ fi ọlá ipò àti owó tẹ́ ní sà kẹ́ ẹ fi ṣàánú fún mi kémi náà lè ran àwọn tó wà lẹ́yìn mi tó nílò ìrànlọ́wọ́ mi kí n lè ráyè ràn lọ́wọ́ sà. ọlá owó pẹ̀lú ipò táwa nìyẹn a fi máa ba ayé ẹ̀ jẹ́ ni a Sà? jẹ́ máa jẹ́ ń yà. o ti gbọ́ nǹkan tí mo sọ. dádì kí n máa lọ. bọ́ta. Nah, wọ́n ní kẹ́ jáde. Júmi. ẹ bọ́ta ẹ jọ Júmi kan Jùmọ̀kẹ́ ni ṣé ìwọ ló sọ ní Júmi ìwọ ló bá mi sọ omi lórúkọ ni ẹni ìmọ̀ àdánù náà èmi máa ṣe ẹ̀bùn kan fún ẹ ẹ̀bùn tí mo lè ṣe fún ẹ ní pé Déndé
Sir. Gate man yẹ ẹ̀kọ́ tí mo ní kẹ́ sáàkì kọ́ nìyẹn. Dende. Sir. Àlàyé ìgbín bọ́ọ̀gà sọ̀rọ̀. Náà èmi mọ̀ nípa ọmọ tó smart rẹ̀ ó dẹ̀ mọ́ sẹ́yẹsẹ́. Bẹ̀t nígbà tí bọ̀ yìí wọlé ó ní nǹkan tó ń fẹ́ lọ́dọ̀ mi ní pé kí n sáàkì ẹ̀. Sir. Bẹ́ẹ̀ ni and màá fẹ́ kó bá mi mú lọ síta kó o tọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó máa fẹ́ kán sáàkì ẹ̀. Àlàyé. No, daddy, màá lọ dúró. Ọ̀gbẹ́ni ọjà bá jáde yìí síta sà. Wọ́n gbẹ́ kán sáàkì mi orí ẹ̀ yí lọ́rùn ẹ̀. Owó dé wọ́n Oúnjẹ tó jẹrí láyé ẹ̀ tí ìrìn àyàn tí tọ́wọ́ máa fún ẹ. Náà kí ló fẹ́ lẹ́dẹ̀ẹ́ wọ́n wà dáhùn ọmọ ẹ lóhùn wọn lè ṣe ká bá máa rí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan pọ́blẹ́mù náà jẹ́ fún wa àwa dẹ̀ bá máa kọ̀rẹ́ẹ̀tì wọn ni àwọn ọjà sáà àwa máa kọ̀rẹ́ẹ̀tì wọn ni. Idiot. ẹ jọ̀ọ́ kí ló máa fún àwọn ọ̀rọ̀ wa ní ogun you just walking and just blackmail my name o bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kúsọ àwọn ayọ̀kẹ́ tó máa ń parí o kì í dédé bínú ọmọ àlèyàn ní ìfà o. àbí o. Máa ń lórí ibù. Máa bínú. Bí mo mú jáde lẹ́ẹ̀kan yẹn, mo think nípa ẹ̀, ó sọ̀rọ̀ nípa oúnjẹ. Mo ní feelings ẹ̀ dáadáa lọ́pọ̀ fún abáyé sáà ìjọ. Torí bí mo ṣe wò ó náà ìsọmọ bẹ́ẹ̀. But sir, mo rántí pé a ti jẹ oúnjẹ kù lánàá. Mi ò wá mọ̀ bóyá kí n gbé fún ọ sà. Sájà mi ti jẹun. No sir. Now nígbà tó ní kọ́kọ́rọ́ lórí tí kọ́kọ́rọ́ ẹ̀ sì ṣiṣẹ́ tí kọ́kọ́rọ́ orí ẹ̀ ṣiṣẹ́ ajá tèmi ò tí ì jẹun ìwọ wá sọ pé ẹni tó wọlé ọmọ ìjọ mi kan ó fẹ́ ó make sense sá. Alábìnrin sá, ìwé kò pé ojú ló lójú sáà ń lè sá. A máa ẹ̀ pẹ́. Náà ìyá aláàánú. A máa ẹ̀ pẹ́. No problem, I want to hear. Kò tí gba sálárì mọ́ tí yìí náà. Dende ò tí gba sálárì. Yes. Wẹ́jọ. A máa kó fún bọ̀bọ̀ yìí. Mọ́mí ẹ má ṣe bẹ́ẹ̀. No. Aláàánú. Olórí búnìjà ẹ̀wọ̀n sí wọn ṣe nǹkan nínú wọn mo mọ̀ láti lè jáde ẹ̀ náà mọ̀ wà nígbà tó gbà mí sà ẹ̀ ló tún ṣe ọ̀ sà. Lọ fún ajá mi lóúnjẹ. No problem sir. Tó jẹ bá wá kù o lè gbé fún. No problem sir. That's my own. Náà ẹni back to your own issue. Mo ní pátì kan pẹ̀lú Ọ̀tẹ́dọ́lá ní next week Friday and I want you to be there. We are going to Wow. Daddy, are you serious? We are going together. Thank you, Daddy. Náà nǹkan tí ìfẹ́ wa lè lé ètò ìfẹ́ lè lé ilé mo yẹ ṣàwò ọba ṣèyọwò Allahu Galibu ọba alágbára mo tó ọbí léèrè ṣùgbọ́n gbà mí láyè kí n bí ọ lè yóò pé ṣé tó bá pín dọ́gba ṣọ́bàyé kan máa bínú ṣé tó bá kún kó kárí ṣalágbára yé kan máa bínú ni cause I don't know why táwọn kan jẹ táwọn kan ò rí cause I don't know why àwọn kan ń jọba àwọn kan ń ṣẹrú tó bá máa sọ wá nígbà yẹn ṣe gbà nìyẹn o. Ìwọ ò fọ́ ni o ó wá lọ sọ fọ́gà pé kán sáàkì mi kò tọ́ sí ẹ lẹ́nu ìwọ tó yẹ pé lóye bí o ṣe bẹ̀ mí kí n tó jẹ́ kó wọnú ilé. Sà mi ò jẹ́ sọ bẹ́ẹ̀ báwo máa yẹ nìkan sáàkì yín ẹ jọ̀ọ́ mi ò sọ bẹ́ẹ̀ sà. No problem èmi á tún sànú ẹ ọ̀pọ̀ oníyàwó ńlé báwo lọ ṣe ń kóòpù wo bó ṣe rí see your life. mi ò blame ọ̀gá náà torí tí wọ́n máa ń wo ẹni tó yẹ kán ṣàánú fún ìgbésẹ̀ irú ẹ̀ ó yẹ sá gbà. ìyẹn náà tó fún ọ náà abọ́wọ̀ abọ́yàwó ẹ̀ abọ́mọ ẹ̀ tó ti bí so gbọ́ no problem. tó wáyé pé aláyé ò tọ́jú mi ni wọ́n náà wọ́mọ. ẹ ṣáà ṣe. wàá rí i pé ọlá owó wà lọ ara wa wọ́n fọlá hàn wá
àìsàn olóṣìbí tí ẹ ṣé tó bá yá ẹ máa rò pé ẹ̀yin náà ti jẹ́yàn rí lọ para ẹ àbí kó pokùn so mo fún ẹ lóúnjẹ yẹn kó fi bọ́ ìyàwó àti ọmọ ẹni o that is my own for you dáàbò ẹ wá ikú mo kàn sánú ẹ tó yẹ kí n gbóúnjẹ ajá fún ẹ ni. ìrètí pípẹ́ máa ń sọkàn láàárẹ̀ èmi náà ń gbé àjẹkù oúnjẹ fún àmọ́ mo tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èmi àti ìyàwó mi á rí nǹkan jẹ àmọ́ Ọlọ́run mi ò fẹ́ kó o kọ etí dídi sọ́rọ̀ mi láìpẹ́ láì jìnnà sèmi náà lẹ́yìn tó ń fún yan. mo lójú rẹ wá dákun dáhùn sọ̀rọ̀ mi o ọba gbórí ìtẹ́ pàṣẹ ó yá pàṣẹ àánú sáyé mi o Ọlọ́run. Bàbá o lálánú mi wá tí máa tara rẹ̀ dìde olólórè mi wá o tí máa tara rẹ̀ jẹ́ ni ẹrù táyọ̀ mọ́ dìrù mi owó ẹrù tí kádàrá dìrù mi wúwo owó ju ọjọ́ orí mi lọ. ìyàwó mi ò bá ń sọ ẹ̀wọ̀ orí mi àbí lójú ẹ̀ sọ. sórí rẹ̀ dàrú ni àmọ́ ìyá kúrú. irú ẹ sáré bí ẹ àgbàlagbà ń bá mi sọ̀rọ̀. bíbélì mi jẹ́ kó yé mi wípé tí a bá gbá yín ní etí ọ̀tún ẹ̀kọ́ tòsí ẹ̀kọ́ sí ẹ̀ ní sóríire. títí ń ṣì dà ní fámìlì wa láti mi lólówó jù débi pé wọ́n tán ní wọ́n fi ra wheelbarrow kì í ṣe tuntun o àlòkù ni ìjọ tó rà á gbogbo ẹbí àti ọ̀rẹ́ ló wá bá wọn ṣèdúpẹ́ pé wọ́n ra wheelbarrow àlòkù. ọmọlàkè tí wọ́n tì. ẹ wo nǹkan tó fọ́ ní jù ìjọ kejì náà ju wheelbarrow lọ orí ìrònú yìí dájú mi kú sí. mo ní kó gbọ́ àdúrà mi o gbọ́ mi a ní kó gbọ́ àdúrà mi o mo ti wáyé yìí náà. àìní ìkíyèsára yín òun ló jẹ́ kí ọfà àwọn alágbára ó bà yín nítorí ọ̀rọ̀ àsọjù nígbà tí mò ń gbàdúrà lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí amúmiri wípé ọ̀rọ̀ àsọjù yìí láti inú ìdílé yín ló ti wá sosososo bíbélì ní ẹ̀kọ́ ahọ́n yín ní. alàgbà ṣẹ́gun òkú gbìyànjú ọkọ̀ àdìsí náà mo sọ fún ọ torí pé mo mọ̀ pé ẹni tí ò lóò bá yẹn lọ́dọ̀ rẹ̀ ti ń jà yẹn mo ní síkún báyìí mú o sọ pé nípa ìyàwó rẹ níbi mú o mo rí o torí mo mọ̀ pé ẹ̀mí olódodo ara rẹ wọ́n ti tàpá sófin rẹ̀ kò sí lára rẹ mọ́ àtìkó tó láti fara kọ́ bá. ìyàwó mi you can't believe tó bá mọ̀ nǹkan tójú mi rí ilé chief lẹ́nu tí mo dágbére fún ẹ ó deny mi ó ṣe bí fóun mọ̀ mí rí ni. ti láì báwo ló ṣe máa deny
ṣé mi wá jẹ́ bí ọmọdé ni. So omi ń pé Chifani Ikaye tẹjọ máa ń lọ sí the same church ó dínà yẹn pé òun mọ̀ ẹ́. ṣé wàá mọ̀ kan tó yà mí lẹ́nu jù last Sunday èmi mo sì bá wọn gbowó tí mo lọ bá wọn ṣe àwọn wá sí bí ipá wọn ò mọ̀ mí rí wọn lé mi bí ajá mà ní. ìyá máa ń jẹ tálákà o àwọn olówó yìí tó bá tiẹ̀ wá ti lówó báyìí wọn kì í fẹ́ rẹ́ni tó bá kù díẹ̀ káàtó fún wọn kì í fẹ́ rí sójú. àkókò gàgàrà ni kò kì í fẹ́ kíta bẹ́ẹ̀ kọ́. ṣé ọpẹ́lọpẹ́ ìgẹ́tìmọ̀ wọn ìgbà tó bóyá ọlọ́fà àánú mi sí lójú ni o. oúnjẹ àjẹkù kan tó ń jẹkù ìgẹ́tìmọ̀ gbé fún mi ìgbà tí Ọlọ́run fi àánú mi sí lójú ni náà mo mọ̀. ìwọ Ọlọ́run ìyá yìí pọ̀. kéétó ni ṣé o tún fẹ́ máa ronú ni. kò sóúnjẹ àárọ̀ kò sí tọ̀sán kò sí talẹ́ ìwọ̀nba ìta tún rí ó tún wá jẹ oúnjẹ àjẹkù. Sweetheart. ìgbà ogun ló fẹ́ mú wa kúrò nínú oko ìyà. Sweetheart o ò jẹ́ ká dúpẹ́ fọlọ́run ẹlòmíì tó wà níbì kan tó ń wá irú ilé tí wọn ò rí jẹ wo kò tóró wàhálà àtàwọn àánú ẹ. ọmọ bàtà bá ṣàtìrí a máa gbà bẹ́ẹ̀ náà ni. o ìwọ́dún ìyàwó mi díẹ̀ díẹ̀. ó lágbára kò tiẹ̀ tún sómi àjẹ́. òjò jẹun kojú tó máa fẹ̀rọ omi ọjọ́ ló ti jẹ́rú ilé gbẹ̀yìn. àti ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ìtajà yẹn náà tó jàre ọkùnrin kọ́ nìyí ni. Ọlọ́run mo dúpẹ́ àbí mo rí sí. ẹ rí mọ́ o gbọ́wọ́ yín. ebi wọn náà ti ẹ̀kọ́ sojú bí kò ní jẹ́. ebi ni ebi ò dáa. a ti ẹ̀dúpẹ́ tá a rí tèmi jẹ. ìwọ̀n bá tá a rí iná. àwọn tí ò tí ì rí jẹ kọ́ ló ń pèsè fún wọn. Sweetheart tó ti tán nù láì lọ́hùn. tó bá ti pọ́ra ìfẹ́ jẹ gan mo fẹ́ jẹ. má jẹ ọ̀rọ̀ má jẹ ìyá ń jẹ wá. má jẹ láì lọ́hùn. lọ bá ń bomi wá jẹ́ bomi. omi lọ bomi wá jẹ́. lómi ń lè sárówó ra kẹ́ni. báwo la ṣe ní lómi lé. ike tá a ní ti fọ́ a sì rówó rà mí. lọ sọ́dọ̀ ìyá Àjọkẹ́ lọ bá ń bomi wá. ṣé màá wá jẹun mi ò ní bomi ni. ìyá Àjọkẹ́ ò sí ilé o ẹ wò ó yìí tá a jẹ yìí ó ti dáa ká mọ̀ fi tẹnu wa sómi ẹ já lọ sùn. kí ló ṣe fún yín ṣé wọ́n nà yín ni. Sànjá ò sọjọ́ fún mi èmi àti Sànjá ló jọ jẹun tá lọ sùn lálẹ́ àná tí jí ti máa jí láàárọ̀ yìí Sànjá ti dé ní akọlẹ̀ bò Sànjá ti dágbére. kí ló ṣe wọ́n fẹ́rẹ̀ wọn tẹ́lẹ̀ ni. kò rẹ Sànjá o. ṣé ẹ ti sọ fáwọn alàgbà. mi ì tí gbé wọn mi ní nọ́mbà wọn lọ́wọ́ kò sẹ́bí kò sára o. ẹ jẹ́ kí n bá yín pè wọ́n ẹ jẹ́ kí n bá yín pè Pastor David ẹ pẹ̀lẹ́ àní rírú àmọ́ lórúkọ Jésù ẹgbàá ó ti ń rìn.
ẹ pẹ̀lẹ́ ẹ máa rọra ẹ calm down ẹ pẹ̀lẹ́. ṣé fún mi náà yẹn àti lélẹ́yìí. Hello, àlàáfíà fún yín o. Ọ̀rọ̀ kàrọ̀. Ìyàwó Sanjọ́ wo nìyẹn? Sanjọ́ tó máa ń lọ ṣọ́ọ̀ṣì. Ẹ pẹ̀lẹ́ máa ìbújọ́ mẹ́ta. Yes. Okay. Ọlọ́run ní pé Sanjọ́ fún mi o. What? Wọ́n ṣe kí ni? Oh my God, what a great loss. Ó ga o. Ó dà. Ó dà, kò sí wàhálà. Ṣé bí ká yọjú sí yín lẹ fẹ́ àbí? Kò sí wàhálà. Ṣé nọ́mbà yín lélẹ̀ àbí? Ẹ mọ̀ láti get in touch pẹ̀lú yín ni mo ṣe máa pè yín. Okay, no problem. Màá mọ̀ mo ṣe máa ṣe. Ọ̀gá o. Ayé ti bàjẹ́. Sanjọ́ fún mi, Sanjọ́ ti kú. Sanjọ́ ti lọ, Sanjọ́. Ẹ dìde. Ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀, ibo ni mo fẹ́ gbé tèmi gbà. Mo dárò o. Ẹ má bẹ̀rẹ̀ yín léṣe o. But káwé yọjú sí wa. A máa débẹ̀ but kò lè jó ni lórí program táwọn lọ yẹn àgbọ̀dọ̀ mísẹ̀ àwọn tí mo expect máa tó dé kò lè jó ni. Well, tábà délẹ̀ fún ẹni tó lọ jẹ́ kí ló máa múra tèmi lọ́jọ́ rẹ̀. Hello Sigo. Bẹ́ẹ̀ ó tẹ̀ sọ pé kí n ní sùúrù kó ti sẹ́ǹdì látàárọ̀ ni. Mo ti wà lóòtẹ́ látàárọ̀ ìfàtọ̀ gan mo ti wà ní kẹ̀lì látàárọ̀ mi anybody. Ara dẹ̀ ti kún o. Ó kàn sọ pé kí n ní sùúrù náà ní yàrá many minutes, how many hours, how many kí ni mo fẹ́ fi ní sùúrù. No problem. Bẹ́ẹ̀ tó ti pẹ́ jù náà. Thank you very much. Máa age mi jàre onígbàgbà tó rọ́mọ máa age mi rárá. Alára ó ní problem. Who is that? Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé níwọ̀n ìgbà tí wọ́n ti gbé pásítọ̀ lọ ní ìjọ ti yàn mí sí pé kí n sì take over. So for the meantime tí wọ́n fi máa gbé pásítọ̀ dé náà fi sọ pé kí n wà ń bẹ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ àti àjọ mọ̀ gbogbo àwọn ìjọ. So ìdí tí mo dẹ̀ fi ránṣẹ́ pé yín òní gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé kò sí owó ńlẹ̀. Ó dùn mí pé ẹ̀yin méjì ni mo ránṣẹ́ pé ẹ̀yin nìkan mo rí alàgbà Matthew ńkọ́. Àtìgbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ nípa ọgbọ́n àdùmọ̀kọ́rọ́ tẹ́ fẹ́ fi rẹ́ wa jẹ lórí owó yẹn wọ́n ti lọ ṣá mi sì rí wọn mọ́. Ṣùgbọ́n we've solved this matter now. Àtìgbà yẹn náà ti lọ. Kò yẹ kí irú kan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ nígbà tá a bá wá ń jà nítorí 1,000 naira tá a bá wá rí 1 million naira gbà ńkọ́ kí la fẹ́ ṣe ṣáfẹ́ para wa ni. Kò yẹ kó máa rí bẹ́ẹ̀ but anyway sá ó sì bá ní kò bàjẹ́ èmi máa tẹ́ bá lè bá mi rí wọn ẹ bá mi sọ fún wọn pé kàn yọjú sí mi èmi náà máa try máa get in touch pẹ̀lú wọn. So nǹkan tó jẹ́ kí n pè yín ni wípé lórí ọ̀rọ̀ burial brother Sanjọ́ mo fẹ́ mọ opinion yín torí ẹ mọ̀ pé kò sówó ní àpò ìjọ mo dẹ̀ fẹ́ kí n mọ nǹkan tí a bá máa ṣe sí so that kò ní yẹ ká má lọ ṣùgbọ́n bó tẹ̀ ṣe ká kàn arrange burial kékeré ní etí ibojì á dẹ̀ ṣàdúrà fún wọn ká fi sí wọn so mo fẹ́ mọ opinion yín lórí ẹ̀ ló jẹ́ kí n pè yín. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà brother Sanjọ́ náà wọ́n lówó akúṣẹ́ ni wọ́n lálàáfíà gan tẹ́lẹ̀ gan kò sówó lẹ̀ ìjọba ò lówó lẹ̀. Olóòótọ́ a mọ̀ pé ìjọ olówó ńlẹ̀ but èmi náà dẹ̀ lówó kò sẹ́ni tó lówó dání ṣùgbọ́n kò ní dá ká má yọjú sí wọn ṣe ti gbọ́ ẹ jẹ́ ká try bóyá tó bá di next week I will call you or I will message you
so that we will know what to do about it. So kò sí wàhálà tó bá yá màá pè ní time tá bá máa lọ tá máa arrange ṣe ti gbọ́ kò sí wàhálà. Okay àwọn ọmọ mi nǹkan. ẹ ṣáà ti ń gbóòrò ọmọ nulẹ̀ báyìí nígbà ló ń tọ́jú ọmọ. Mọ́mí o. máa gbọ́ kò sí wàhálà. Make sure you shut my door behind you. Okay. All right. Sọjọ́ kí ló dé tó sọjọ́ fún mi? Kí ló ṣẹlẹ̀ tó sọ ẹ́ ní sọjọ́ tó sọjọ́ fún mi? O ti wá kú tán, ìyà máa jẹ mí o. Kò sẹ́bí kò sára, mo wọ̀ tún mo wò sí. Mi ò rẹ́nibọ́dì tó lè ràn mí lọ́wọ́ láti sin òkú ẹ. Àwọn tó tún bá lọ ilé ìjọsìn kan náà papọ̀. Gbogbo wọn sá sẹ́yìn. Sànjọ́, ìdí nìyí tí mo fi gbópẹ́ wá sínú igbó o. Torí kì í ṣe oúnjẹ tí mo lè jẹ. Àmọ́ mo mọ̀ wípé tó bá ṣe wu Ọlọ́run ọba ló ṣe máa ń ṣọlá ẹ̀. Ó wu Ọlọ́run ló fún mi ní Sànjọ́. Ó dé àwọn Ọlọ́run náà ló tún gba Sànjọ́ lọ́wọ́ mi padà. Àmọ́ ìwọ Ọlọ́run ò bá má ṣe báyìí fún mi. Sànjọ́, kò wù mí kí n fi ẹ́ sílẹ̀ o. Àmọ́ a máa pàdé tó bá jẹ́ pé èèyàn tún máa ń pàdé lọ́run. Ó dìgbà. Ó mà ṣe o. Sànjọ́ ò sọjọ́ fún mi. Ó mà ṣe o. Àfìgbà tí Sànjọ́ ò sáà sọjọ́ fún mi náà. Àmọ́ ó yọ lọ́hùn. Mo ti gba kádàrá tèmi. Mo ti gbà pé bọ́lọ́run ṣe kọ́ nìyẹn. Àlàáfíà fún nílé o. Àlàáfíà fún nílé o. Ìyá wa. Kẹ́rí tí ẹ bá sọ wípé kẹ́ ẹ sọkún láti òní bí ọ̀la kò jẹ́ ẹni tó ti kú dìde mọ́. Bẹ́ẹ̀ni. Tí a bá dẹ̀rẹ́ ni tó sọ pé ikú ọkọ yóò dùn yín, ẹni kó ní tọ́hún náà ṣe kí ni? Ẹnikẹ́ni tọ́hún kó mú ọkọ ẹ̀ kó lù pa. Kẹ́rí ẹ má bínú sí wa pé pẹ́ wá dé láti yọjú sí yín. Ó kàn jẹ́ pé àwọn programs kọ̀ọ̀kan wà tá à ń lọ, òun ló fà á. If not that, ó yẹ ká ti yọjú sí yín, but still yet náà nǹkan tá a wá fún
ni pé fún arrangement burial ọkọ yín. Number 1 ṣé mortuary náà ṣì wà ní àbí báwo ká tẹ̀ mọ́ tí a máa arrange àbí alàgbà Joseph. Ó máa ṣe o. Ìwé mímọ́ gan sọ wípé tí òpin ayé bá dé oríṣiríṣi la ó máa rí. Bàbá ṣe ń rí wòlíì èké la máa rí pásítọ̀ tó jẹ́ pé torí àtẹnujẹ ló ṣe wá sídìí iṣẹ́ ìrànṣẹ́ Ọlọ́run. Bàbá ṣe rẹ́ni tọ́lọ́run pè bẹ́ẹ̀ la ṣe rẹ́ni tẹ́bi pè. Ẹ wá wò nínú ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 1 ó ní lóòótọ́ ni mo wí fún yín àwọn tí kò gba ẹnu ọ̀nà wọ agbo àgùntàn náà olè àti ọlọ́ṣà ni wọ́n. Ṣé wá rí wípé olè àti ọlọ́ṣà ni ẹ̀yin pásítọ̀ yìí? Ẹ kàn pera yín ní ìránṣẹ́ Ọlọ́run ni ẹ kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Nígbà tí ọkọ mi kú fúnra mi ni mo pe pásítọ̀ yìí pé sọjọ́ mi ti kú ìrànlọ́wọ́ wo lẹ lè ṣe fún mi? Kò sí. Nínú ìwé Líftíkù orí 25 ẹsẹ̀ 25 ó ní àti bí arákùnrin rẹ bá jẹ́ tálákà tí ọwọ́ rẹ̀ sì rẹlẹ̀ kí ìwọ kí ó ràn án lọ́wọ́ ìbá jẹ́ àlejò tàbí àtìpó kí ó wà ní ọ̀dọ̀ rẹ. Ǹjẹ́ nígbà tí ọkọ mi wà láyé ìrànlọ́wọ́ wo lẹ ṣe fún wa? Àti èkíní àti èkejì kí gan olóore tẹ́lẹ̀ tọ́ka sí wípé ẹ ṣe nínú ayé wa. Ó di ẹ̀mélòó lẹ́tí ẹ̀ ti wá sílé wa tẹ́tí bẹ̀ wá wò gẹ́gẹ́ bí ọmọ ìjọ tí kò ní. Ó di ẹ̀mélòó lẹ́tí gbìyànjú wípé ẹ ti ràn wá lọ́wọ́ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ nítorí àtẹnujẹ nítorí ohun tẹ́ ẹ fẹ́ fi bà ọjọ́ iwájú yín jẹ́. Àmọ́ kò tiẹ̀ lè dùn mí fún yín ẹ tiẹ̀ wo bíbélì tẹ́ gbé lọ́wọ́ gan tẹ́ ẹ pè níwèé mímọ́ ó ti fi hàn wípé ayé yín ò fògo fọ́lọ́run. Lẹ́ni ló pé 5 days tí Sànjọ́ ti kú ẹni ló pé ọjọ́ 5 tí Sànjọ́ ti fi ilé ayé sílẹ̀ tó ti fi ilẹ̀ ṣaṣọ bora. Ẹ ṣẹ̀ṣẹ̀ wá kẹ́sẹ̀ lẹ́sẹ̀ ẹ̀ ń bọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ wá bí mi pé báwo lẹ ṣe fẹ́ ṣe òkú Sànjọ́. Ẹ ṣẹ̀ṣẹ̀ wá bí mi pé ṣé lè wòsàn tó ti yẹ bá mọ̀ òkú ni mo gbé Sànjọ́ lọ ni àbí báwo ni mo ṣe ṣe òkú Sànjọ́? Ṣé ènìyàn ni ẹ̀yin yìí àbí ẹranko? Ǹjẹ́ Ọlọ́run kò tiẹ̀ pè yín rárá àbẹ́yìn lẹ pera yín torí àtẹnujẹ ní tẹ́fẹ́ jẹ? Ṣé rí ìyá wa ṣé rí ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe sọ yìí ṣé rí àwa náà ti ń gbìyànjú pé ká ti jọjú sí yín tipẹ́tipẹ́. Ẹ má sunkún mọ́ ẹni tó ti kú ó ti lọ sí mi tí ẹ bá sunkún láti òní di ọ̀la yìí ò sọ wípé kẹ́ni tó kú kó dìde mọ́. Ẹgbẹ́ mi lọ́wọ́ ẹ má pààrọ̀ wá tí kì í ṣe tèmi fún mi àti wípé ẹ wá sọ fún mi pé ẹni tó ti kú ẹni tó ti kú ìbá máa ti kú ìbá jẹ́ ìyàwó tí yín ló kú. Ẹ bá sọ wípé bó ṣe jẹ́ pé ó ti tó ọjọ́ 5 yẹn kẹ́ gbé sílé kó má lè ràn yín lọ́wọ́. Ẹ̀yin wò wípé torí páàní kankan ṣùgbọ́n mo mọ̀ wípé ẹni tí ò ní lè ní kò lè ní lọ́la. Ẹ wá gbọ́ o látẹ̀ní lọ mi ò fẹ́ rí ẹsẹ̀ yín nínú ilé mi mọ́. Tó bá wá wù yín kẹ́ lọ tó bá wù yín kẹ́ má lọ ẹ̀yin wòlíì rádaràdà pásítọ̀ òṣì yìí. Ìyàwó ẹni tí ọ̀rọ̀ yìí ò lè tó báyìí àmọ́ alàgbà Joseph ká má pa irọ́ o ó tó ní arábìnrin yìí sọ. Àwọn nǹkan kan wà tó yẹ ká máa ṣe tó jẹ́ pé àìlówó lọ́wọ́ wọn ni ò jẹ́ ká jọjú sí wọn. Ṣé rí àwọn nǹkan kan wà táwọn lé tó lè yẹ ká máa lé nínú ìjọ. Ilé yìí náà wá kó àwọn ìránṣẹ́ Ọlọ́run tó kù náà lọ́gbọ́n pé gbogbo nǹkan tó yẹ ká máa bójútó nínú ìjọ pàápàá jùlọ bí àwọn ọmọ ìjọ wa ṣe ń gbé ìgbé ayé tó ń rọrùn. Nísìnyí báyìí àwa ń lé ìdá 10 à ń lé ọrẹ nínú chọ́ọ̀chì. Ǹjẹ́ a mọ irú ipò tí brother Sànjọ́ kú sí? Alàgbà David mo ti sọ fún yín ká má wá bí o. Mo ti mọ̀ pé ìkanra wọn máa fi kanra lé wa ni mo ti mọ̀. Ẹ gbé gbogbo ẹnu yín ẹ gbé dákẹ́. Àwọn tí wọ́n ní ìrànwọ́ lówó. Ẹ ṣe sùúrù. Ẹ gbé gbogbo ẹnu yín dákẹ́. Ṣé rí ọ̀rọ̀ tá à ń sọ yìí kọ́ ni nǹkan tó yẹ ká máa sọ báyìí? This is not the next thing for us to do. Ẹ jẹ́ ká mọ̀ bí àwọn ọmọ ìjọ wa ṣe ń gbé ìgbé ayé tó rọrùn. Ó mọ eléyìí náà ó máa kọ́ gbogbo àwọn alàgbà tó kù lọ́gbọ́n. Ṣé rí ẹ má jẹ́ kí n tàn yín. Ṣé rí lórí ọ̀rọ̀ brother Sànjọ́ yìí a gbọ́dọ̀ wá àtúnṣe sí. Ká dẹ̀ mọ̀ bí àwọn ọmọ ìjọ tó kù bọ́ ṣe ń gbé ìgbé ayé tó rọrùn nínú ìjọ. Ṣé ti gbọ́ nǹkan tó kù kọ́ nìyẹn so nǹkan tó kù ní a máa ṣe nìyẹn ẹ jẹ́ ká máa lọ a máa padà wá wò wọ́n.
jẹ́ kó bọ́ lọ́wọ́ mi o. Ilé mi àrú, má jẹ́ kó bọ́ lọ́wọ́ mi o. Ilé mi àrú, má jẹ́ kó bọ́ mọ́ mi lọ. Má jẹ́ kó bọ́ lọ́wọ́ mi. Má jẹ́ kó bọ́ lọ́wọ́ mi o. Engineer, àbí engineer tó kọ̀ tí ò sanwó iṣẹ́ tí mo ṣe òun kọ́ lélẹ̀ ni. Engineer, tẹ́ni báàgì sìmẹ́ǹtì kan lẹ́ fi gé blọ́ọ̀kù ẹyọ kan torí blọ́ọ̀kù ẹyọ kan tẹ̀ fún mi lówó. Engineer. Arákùnrin kí ni òun ṣe ní ìkórìtà aṣọ gbèsè yìí. Arákùnrin tí mò ń wò yìí mo mọ̀ lóde ayé kódà ó jẹ mí lówó. Mo rántí pé mo bá ṣiṣẹ́ torí ẹnjìníà ni ó ní báàgì sìmẹ́ǹtì kan lòun fi gé blọ́ọ̀kù ẹyọ kan tí mo fọ́ fún díẹ̀ yìí ó lóun ò ní fún mi lówó kankan. Àmọ́ bó ṣe wá ń fi agbára káká ṣe iṣẹ́ níbi òun ni ò yé mi torí olówó ọlọ́rọ̀ èèyàn pàtàkì ní láàrin ìlú pẹ̀lú. Gbèsè tí ó jọ òun ló ń sọ ní ìkórìtà yìí nítorí pé a ti kọ ọ́ sínú wẹ̀rọ orí kẹtàlá ẹsẹ̀ ìkẹjọ tí ó sọ wípé ẹ má sì jẹ ẹnikẹ́ni ní gbèsè ogún. Bẹ́ẹ̀ ni a ti kọ ọ́ nínú ìwé òwe orí kejìlélógún ẹsẹ̀ ìkejìlélógún èyí tí ó sọ wípé má sì jà tálákà ní olè àti wípé má sì ṣe yàn ọ́ jẹ. Òun ti jà tálákà ní olè òun sì ti yàn ọ́ jẹ. Gbèsè ẹ̀ ló ń sọ ní ìkórìtà ní ọdún 7 ni ó fi san gbèsè náà kó tó rí kọjá sí ìkórìtà tó kàn. Fún ìdí èyí tẹ̀síwájú nínú ìrìn àjò rẹ̀ ìkórìtà yìí kò sí fún ọ. Ìyá wa ẹ wò ó mo tún ní kí n tún padà yọjú sí yín ni torí àsìkò tí ẹ nílò wa jùjù rèé torí wípé ìpapòdà bàbá wa ó jẹ́ ìpàdánù ńlá fún orílẹ̀-èdè yìí ní àpapọ̀ torí èèyàn kan gbòógì ni wọ́n láwùjọ. Ṣùgbọ́n ìyá wa mo fẹ́ kí ẹ mọ̀ wípé gbogbo la rí ṣe o àmọ́ kò sí ẹni tó rí ti ọlọ́jọ́ ṣe. Àwọn bàbá wa ti lọ wọ́n ti lọ sinmi láyé olùgbàlà àwa táwọn alẹ́ ayé ẹ jẹ́ ká gbáyé ṣe rere torí pé bíbélì sọ wípé a mú olódodo lọ ṣáájú ọjọ́ ibi. Ṣé rí bàbá wa ti lọ sinmi báyìí àwa tá wà láyé àwa nìbẹ̀rù bójó wà lọ́kàn wa. Ǹjẹ́ ti gbọ́ ìyá wa àsìkò tí ẹ nílò láti súnmọ́ Ọlọ́run jù rèé torí kò sẹ́ni tó mọ̀ pé bàbá wa lè rí kọjá lọ́bọ́n ṣe lọ yẹn àmọ́ síbẹ̀síbẹ̀ a ò rí ti ọlọ́jọ́ ṣe. Màá rọ̀ yín ẹ máa wá sílé Ọlọ́run ẹ má ṣe fi ìgbàgbọ́ yín dá ọ̀la torí kò sẹ́ni tó mọ ìgbà tí àkókò tí ikú lè dé. Ẹ súnmọ́ Ọlọ́run ẹ gbà gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà yín. Ọlọ́run nífẹ̀ẹ́ àwọn ọmọ ènìyàn mo ló ṣe sọ nínú ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 16 ó ní Ọlọ́run fẹ́ràn ọmọ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo ó fi fún wa pé kí a lè gbàgbọ́ nítorí pé kí a má bàa ṣègbé ni o. Mo gbàdúrà yìí pé àní ṣègbé. Ṣé àwọn bàbá wa ti lọ àdúrà la máa gbà fún wọn pé kí Ọlọ́run ṣe kíni kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rí ó kù wọn ó kù iṣẹ́ ọwọ́ wọn. Ẹ wá wò ó my sister ẹ̀yin náà ẹ make sure pé ẹ wá sílé Ọlọ́run. Mo gbàdúrà pé Ọlọ́run á dúró tì yín ibi tí àwọn bàbá wa ò dé ẹ kọjá abẹ agbára Ọlọ́run. Ṣé ti gbọ́ ìyá wa má rí nínú. Èmi fẹ́ máa lọ nìyẹn ṣùgbọ́n èyí tó máa lọ jẹ́ kí a gbàdúrà. Bàbá ní orúkọ Jésù ọmọ ní orúkọ Jésù bàbá wa àti Ọlọ́run wa pátá ayérayé ẹni ṣáàyè á fi ìdílé yìí lé wọ Ọlọ́run alààyè lọ́wọ́ pàápàá jùlọ lórí ẹni àyànfẹ́ rẹ tó mú lọ Olúwa ẹ gbà ọpẹ́ wa ayérayé ẹ gbà ẹ̀yìn wa Olúwa wa fi ìdílé yìí lé wọ lọ́wọ́ gbogbo.
wá kí ló máa ń ṣe ẹ náà la ẹ wá má lọ máa rò pé torí pé o ti rí one street báyẹn o ọ rò pé báwa náà ṣe wà kí ni tí mo mú yìí kò dáa o bọ̀ sórí àwa tó ń wò yìí àti di gíran your stand kí ni yóò dáa àwa gan mọ̀ pé kò dáa bọ̀ má jẹ́ kí n rí lọ́wọ́ ẹ̀ tún bá rí lọ́wọ́ ẹ̀ mo máa fún ẹ problem ó ti yẹ wọ́n gan máa ṣe kí ni jẹ́ kára ẹ̀ balẹ̀ farabalẹ̀ táwọn onígá kan bá pẹ́ street jẹ́ kò mọ̀ pé wọ́n ní brother mo ṣe pé wásábẹ́ gidi yẹn pé kò mọ̀ bó ṣe ń lọ ó understand tó yẹ torí wọn ṣe gọlọgọlọ yìí kò yé mi gan fún ẹ kó bára ẹ ṣe kí ni kó fún ẹ brain ó ti yẹ tó bá rẹni tì ní street tó bá bá ẹ fà á ìwọ ṣáà ṣe kí ni hálà wa a máa dé bẹ́ẹ̀ sáà ni. ó ti wá délé mi orí ìbílẹ̀ wa ẹ ti gbọ́ pé kí ni. ẹ ṣàjálù ẹ mo fẹ́ sọ kẹ́lẹ́ ṣàjálù kí ló fẹ́ ṣẹlẹ̀ farabalẹ̀ dayọ̀ wà láì ti pọ̀ jù kí ló ṣẹlẹ̀ báyìí òkè kí ló fẹ́ bá mi fà. gbọ́n nǹkan tí ilẹ̀ máa mú kọ́lẹ́kọ́lẹ́ ẹlẹ́sìn sọ pé kẹ́hìn wá fi nǹkan yẹ ẹ kẹ́ mọ̀ pariwo mọ́ yẹ ṣàjálù. ẹ yá ní sùúrù báyẹn jẹ́ kí n jó níwọ̀n yẹ kí n jọ wà láì ti pọ̀ jù. ẹ ṣàjálù. kí ló ṣẹlẹ̀. ẹ ṣàjálù. ẹ ṣáà ti gbọ́ pé ọ̀nà ibu Aníyìkáyé ti kú. kí ló kọ wa. ayé yẹn á dà àdúrà tí mò ń gbà bọ̀ òun ló wá gbà yín. pé kí ni. mo ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ màálù la ṣòfò níbẹ̀. information tí mo gbọ́ báyìí mo gbọ́ pé màálù 10 ni wọ́n so. ẹ̀gbọ́n sí òsì. ṣé nítorí Honorable Aníyìkáyé ló ṣe wá pè mí wá sí bíbí níbi tí mo ti ṣe fàájì mi. ṣé o ti gbàdúrà kí Honorable kò kú ni. mi ò gbàdúrà èrò ọkàn mi ló wá sí ìmúṣẹ mọ a ní láti jẹ màálù yìí. òun ló ṣe wá ń gbàdúrà kó lè jẹ màálù. Dayọ̀. ẹ̀gbọ́n kò rí ẹ̀gbọ́n tí náà lẹ́mọ̀ mú kó lè ṣe dùn nǹkan tí mo rò ló wá sí ìmúṣẹ. kí ló wá sí ìmúṣẹ. wọ́n pé kó kú ká lè jẹ màálù náà ni. tó tọ́ ni o wọ́n màálù. Dayọ̀ wá. ọ̀dà sáré náà ni. ọ̀rí màálù ló máa kàn ẹ́ pa. gbogbo nǹkan tí náà lẹ́mọ̀ mú kọ́lọ́kọ́lọ́ ṣe àlìjà màálù ni tàbádẹ́ gbẹ́dẹ́ ẹ̀yìn náà lẹ́kọ̀ọ́ jẹ. Aníyìkáyé ó ti tó bí oṣù mẹ́ta tí o ti rìn ìka nínú agbègbè yìí. gbọ́n àkókò ti tó láti tẹ̀síwájú nínú àjò ìsinmi rẹ. wú ọ̀nà yìí tí ń sí ọ̀nà síbi ẹ̀dá kí o sì máa tọ́ lọ. gbọ́n ọ̀nà yìí ọ̀pọ̀lọpọ̀ ewu ìjàmbá ló wà bẹ̀. ṣùgbọ́n iṣẹ́ tó gbé ilé ayé ṣe yóò sọ bí ìrìnàjò náà ṣe rí lẹ́yìn ikú rẹ̀. máa lọ. ẹjọ́ báwo mo ṣe dé ìkórìtà yìí gan-an irú gbogbo ni mo bára mi yìí. èmi odidi Honorable Aníyìkáyé Honorable tó fowó ṣeré tó fi owó ṣòfò ẹ wá aṣọ tí mo wọ̀ ẹ wo gbogbo ara mi ìyá máa jẹ mí o ìyá máa jẹ mí o kí n má tẹ̀ wá rí ìkan nínú àwọn olórí tí mo ti ná owó fún láti wá bá mi pààrọ̀ aṣọ yìí ká tiẹ̀ gbé mi kúrò ní ìkórìtà tí mo wà yìí pẹ̀lú gbogbo bí mo ṣe ní ọlá tó.
mẹ́ta tí mo wà yìí ti sú mi. Ìyà yìí tó gẹ́. Ẹkún yìí tó gẹ́. Ẹkún yìí tó gẹ́. Aniyi kaye, aniyi kaye, o kò tí ì débi ìsinmi rẹ̀. Dìde kí o tẹ̀síwájú láti lọ gba èso tí ẹ̀mí iṣẹ́ tí o gbé ilé ayé ṣe. Ṣé pé ìrìn àjò sì wà wájú tí wọ́n tún padà rìn láìsí agbára mọ́ tó jẹ́ pé agbára káká ni mo fi wọ́n débi tí mo wà yìí wọ́n tún tẹ̀síwájú ní ìrìn àjò náà. Èso tí ẹ̀mí tún wà wájú. Báwo ni ó ṣe débẹ̀? Kò sí agbára mọ́. Bẹ́ẹ̀ ni gbogbo ojú ọ̀nà yìí ló gbóná. Rómẹ̀, èyí ni ìkóríta èso ti ẹ̀mí. Ibi tá ò ti yànda èso ohun tí o gbélé ayé ṣe. Ìfẹ́ ó máa ṣe o bá wọn lo ìfẹ́ láyé fún ìdí èyí kò sí fún ọ. Kò sí ìfẹ́ fún mi. Ayọ̀ ó máa ṣe o. Àlàáfíà máa ṣe o. Ó ṣe. Ìpamọ́ra. Ìwà pẹ̀lẹ́. Ìṣòro. Àníyíkáyé. Bó o ṣe lọ́lá tó. O ò rí èso ìṣòro gbà. Tó túmọ̀ sí pé o ò sí oore kankan nílé ayé. Ó sọ oore. Yá tẹ̀síwájú. Ìgbàgbọ́. Ó máa ṣe o. Ìwà tútù. Bí a ta àwọn òkú rẹ̀ ní mo ní bàbá bí a tẹ̀lé ló jẹ́ yé ní báyìí jẹ́ o. Ó máa ṣe o. Kò tún sí yẹn sílẹ̀. Èyí ni èso tí ó gbẹ̀yìn. Èso tí ó gbẹ̀yìn. Èso tí ó gbẹ̀yìn. Ìkóra ẹni ní ìjánu. Ó máa ṣe o. A ní ìkàyé. Ó ní èso kankan gbà ní ìkórìtà yìí. Ó túmọ̀ sí wípé ilé ayé tó lọ, ilé ayé asán. Ó bá wọn so èso rere kankan. Gẹ́gẹ́ bí ó ti wà nínú ìwé Gàlátíà orí karùn-ún ẹsẹ̀ ìkọkànlélógún. Ó máa ṣe wò ó tẹ̀síwájú lọ sí ìkóríta èyí tí ó gbẹ̀yìn. Àmọ́ níwọ̀n ìgbà tí ò ti rí èso kankan gbà nínú ìkóríta yìí, ó túmọ̀ sí wípé pẹ̀lú ìnira àti ìrora àti ọ̀pọ̀lọpọ̀ ìjìyà ni yóò fi dé ìkóríta tí ó gbẹ̀yìn. Má jẹ́ kó bọ́ lọ́wọ́ mi, ilé mi.
Bọ́ọ̀mọ̀ wípé wọ́n gbọ́dọ̀ sí ní nǹkan ìjàmbá bẹ́yìn ló ń lọ ó wá sí ní bọ́lẹ̀ wọ́n tẹ̀ sí sí bọ́ọ̀mọ̀ wípé wọ́n gbọ́dọ̀ sí ní ìyá ló máa jẹ kò sí sí ní fún ọkọ títọ́ wọ́n gbọ́dọ̀ sí ní kò sí sí ní fún ọkọ kò sí sí ní fún ọkọ kò sí sí ní fún ọkọ ó máa ń lò kò sí sí ní fún ọkọ. Ọtí sí mi fún ọ. Ọtí sí mi. Má lọ. Ìgbérí kan ọba yẹn ló ń lọ. Ọtí sí mi. Ọmọlẹ́yìn Jésù ní kódà iná kàkàsí ló jẹ́ ó máa nínú ṣe lọ́jọ́ ìjẹ́ra nínú ọ̀rọ̀ nígbà tí ìpè bá dún tí a bá fún ìpè láti gba àwọn àyànfẹ́ sókè ìgbà yìí la ó dá ọ padà sílé ayé bí ìwọ bá wá yege ìwọ kì yóò padà sẹ́yìn mọ́ bí kò sí ọ̀dọ̀ olóòótọ́ ni ọmọ Ọlọ́run ọ̀gá ògo jùlọ èyí tí ń ṣe ibi tó rẹwà ju èyí lọ àmọ́ bàbá tí n bá gbọ́ yín yé dáadáa ǹjẹ́ ó ṣeé ṣe kí òkú tó ti kú tó ti jẹrà nínú sàárè kó tún padà jí dìde àti pé nígbà tó bá jí dìde tá a fẹ́ dá wọn padà sóde ayé irú ẹran ara wo ni wọn yóò gbé padà sóde ayé. ìwé Kọ́ríńtì kínní orí karùndínlógún ẹsẹ̀ karùnlélọ́gbọ̀n 1 Corinthians chapter 15 verse 35 said ṣùgbọ́n ẹnìkan yóò wí pé báwo ni a wá sí jí òkú dìde irú ara wo ni wọn yóò padà sí gẹ́gẹ́ bí ìwọ ti béèrè. ìwé náà wá tẹ̀síwájú tó bá wo verse 36 ìwọ aláìmọye ohun tí ìwọ fúrúgbìn kì í yè bí kò sí tó bá kú ara rẹ ni ìwọ fúrúgbìn yóò padà wò jáde tó bá wá tún tẹ̀síwájú ẹsẹ̀ 38 ó sọ wípé ṣùgbọ́n Ọlọ́run fún ọ ní ara bó ti wù ú àti fún olúkúlùkù irú ara tiẹ̀. tó bá wá wo ìwé Kọ́ríńtì kínní orí karùndínlógún ẹsẹ̀ ìkẹtàlá ó sọ nǹkan kan èyí tí ń ṣe ìbéèrè tí mo ní fún ọ. Jésù Kristi ọmọ Ọlọ́run tí ó kú kò wá jíǹde bí tí kò bá sí àjíǹde wò lóòótọ́ ni mo sọ fún ọ gẹ́gẹ́ bí ìwọ ti wà ní ìkóríta yìí
tí ìwọ ń sinmi títí di ọjọ́ ìdájọ́ bẹ́ẹ̀ sì ni àwọn kan wà nínú ẹkún àti ohun ìpayín keke títí di ọjọ́ ìdájọ́ gẹ́gẹ́ bí a ti ṣe kọ sínú ìwé Júdà orí ìkíní ẹsẹ̀ ìkẹfà tí ó sọ wípé àti àwọn áńgẹ́lì tí kò tọ́jú ipò ọlá wọn ṣùgbọ́n tí wọ́n fi ipò ọlá wọn sílẹ̀ àwọn ni a ó pamọ́ nínú ẹ̀wọ̀n àìnípẹ̀kun nínú ìsàlẹ̀ òkùnkùn wò ó jẹ́ kí n lọ fi nǹkan tí mò ń sọ hàn kí ọ̀rọ̀ mi bá lè yí ọ dáadáa mo fẹ́ ká jọ débì kan já lọ. Wo arákùnrin yìí àfipamọ́ sínú ẹ̀wọ̀n àìnípẹ̀kun àti inú ìyà ohun ìpayín keke títí di ọjọ́ ìdájọ́ ńlá títí dìgbà tí ìpè yóò fi dún tí a ó dá òun náà padà sílé ayé. Wò ó nítorí pé kò tọ́jú ipò ọlá rẹ̀ nígbà tó wà nílé ayé ìdí nìyí la ṣe fi pamọ́ sínú ẹ̀wọ̀n inú ìnira tí ó wà yìí. alásọ̀ọ́lá ẹ jọ̀wọ́ ẹ bá mi sọ fún Ṣẹjọ́ kó tiẹ̀ fi ọwọ́ rẹ̀ tọ́ mi sí mi ní ẹnu nínú ipò ìnira tí mo wà yìí. Wò ó kò sí orí ọ̀fẹ́ fún ọ Ṣọnjọ́ kò láǹfààní láti ràn ọ́ lọ́wọ́ nítorí wípé ọlá tó yẹ kó o gbà ní ìkóríta yìí òun ni a ti fún ọ nílé ayé ìwọ ti gba ọlá rẹ ní ilé ayé lóòótọ́ la kọ nínú ìwé mímọ́ wípé ẹ fi ọlá fún àwọn ẹni tí ọlá ń ṣe tiẹ̀ ṣùgbọ́n kì í ṣe àwọn olówó àwọn ọlọ́lá bíi tiẹ̀ yìí ṣùgbọ́n àwọn ẹni tí ó mọ Ọlọ́run ẹni tó ní Ọlọ́run òun ni ó ní ohun gbogbo kí ni àǹfààní ọlá tí ìwọ ní nílé ayé àti owó tí ìwọ ní ní ayé kí ni àǹfààní rẹ̀ ìwọ ti gbàgbé ìwé Dítarónómì orí karùndínlógún ẹsẹ̀ ìkọkànlá tí ó sọ wípé kò lè ṣàì má sí tálíkà ní ilẹ̀ náà ṣebí ìdí èyí ni a ṣe dá ọ ní ọlọ́lá ni a ṣe dá ọ ní ọlọ́rọ̀ tí o bá wá wo ẹsẹ̀ ìkeje tí ó sọ wípé má ṣe ha ọwọ́ rẹ sí tálíkà ṣùgbọ́n ìwọ ha ọwọ́ sí tálíkà arákùnrin rẹ. Ìwé òwe orí kọkànlá ẹsẹ̀ kọkànlélógún tí ó sọ wípé bí a tilẹ̀ fi ọwọ́ sowọ́pọ̀ ènìyàn búburú kì yóò lọ láì jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. Wò ó kò sí orí ọ̀fẹ́ fún ọ ní ìkóríta tí o wà yìí. alásọ̀ọ́lá mo sì ní àbúrò mẹ́ta sí ilé ayé ẹ jọ̀wọ́ ẹ bá mi sọ fún Ṣẹjọ́ fún lè lọ bá wọn láti inú kòkú yìí bóyá tó bá tún bá wọn sọ̀rọ̀ wọ́n yí padà wọn ò ní wá síbi tí èmi wá yìí torí ibi tí mo wà yìí ó gbó lójú gẹ̀míràn lọ. Wò ó a ò fún Ṣọnjọ́ lórí ọ̀fẹ́ láti lọ sí ilé ayé láti lọ wàásù sí àwọn àbúrò mẹ́ta tí ìwọ sọ pé o ní ṣùgbọ́n àwọn ìránṣẹ́ Olódùmarè wọ́n ti wà níbẹ̀ láti wàásù ọ̀rọ̀ náà sí wọn bí wọn bá sì gbọ́ alààyè gbọ́ kò sí wọn ò lè gba òkú gbọ́
fún ìdí èyí àwọn ìránṣẹ́ mi wọ́n tó fún wọn. ẹni tí ò bá gbọ́ràn sí àwọn ìránṣẹ́ Olódùmarè lẹ́nu fi sílẹ̀ jẹ́ kó ṣègbé jẹ́ á lọ àníyíkáyé ìkórìtà tó máa wà ní títí tí ìpè yóò fi dún. Má jẹ́ kó bọ́ lọ́wọ́ mi o, ilé mi àrú. Má jẹ́ kó bọ́ lọ́wọ́ mi o, ilé mi àrú. Má jẹ́ kó bọ́ mọ́ mi lọ, má jẹ́ kó bọ́ lọ́wọ́ mi, má jẹ́ kó. Orí mi àbí lójú ẹ̀ sọ. Sórí rẹ̀ dàrú ni, àmọ́ ìyá kúrú. Sùúrù ọ̀gá rí bí àgbàlagbà ń bá mi sọ̀rọ̀. Bíbélì mi jẹ́ kó yé mi wípé tí a bá gbá yín ní etí ọ̀tún ẹ kọ tòsì ẹ kọ sí ẹ ní sóríire. títí ń ṣì dà ní fámìlì wa láti mi lólówó jù débi pé wọ́n tán ní wọ́n fira wheelbarrow kì í ṣe tuntun o àlòkù ni ìjọ tó rà á gbogbo ẹbí àti ọ̀rẹ́ ló wá bá wọn ṣèdúpẹ́ pé wọ́n ra wheelbarrow àlòkù. ọmọlàkè tí wọ́n tì. ẹ wo nǹkan tó fọ́ ní jù ìjọ kejì náà ju wheelbarrow lọ orí ìrònú yìí dájú mi kú sí. Mo ní kó gbọ́ àdúrà mi o, gbọ́ mi, a ní kó gbọ́ àdúrà mi o, mo ti wáyé yìí náà. àìní ìkíyèsára yín òun ló jẹ́ kí ọfà àwọn alágbára ó bà yín nítorí ọ̀rọ̀ àsọjù nígbà tí mò ń gbàdúrà lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí amúmirí wípé ọ̀rọ̀ àsọjù yìí láti inú ìdílé yín ló ti wá sosososo bíbélì ní ẹ̀kọ́ ahọ́n yín ní. alàgbà ṣẹ́gun òkú gbìyànjú ọkọ àdìsí náà mo sọ fún ọ torí pé mo mọ̀ pé ẹni tí ò lóò bá yẹn lọ́dọ̀ rẹ ti ń jà yẹn mo ní síkún báyìí mú o sọ pé nípa ìyàwó rẹ níbi mú o mo rí o torí mo mọ̀ pé ẹ̀mí olódodo ara rẹ wọ́n ti tàpá sófin rẹ kò sí dára rẹ mọ́ àtìkó tó láti fara kọfà